kindly subscribe to my YouTube channel because I'll be giving you the latest Yoruba movies. Kindly subscribe, like, share, comment. Thank you. Ó ti dé rẹpẹtẹ. Mi gbọ́dọ̀ sọ iye torí tí bá sọ iye kó lè má wá káyọ̀ mọ́lẹ̀. Ẹ má sọ. Daddy, ẹ ṣáà máa fún wa lówó báyìí. Nígbà yẹn máa ń sọ pé kò sówó. Bọ̀ nísìn owó ti dé, ẹ máa fún wa lówó. Wọ́n máa fún wa lówó. Wọ́n máa fún yín lówó, wọ́n máa fẹ́ mi ìyá yín gan lówó. Àtẹ̀mí ìyá yín ti máa bèrè lọ́mọ nọ́ọ̀sì. Àtẹ̀yìn ọmọdé máa bèrè lọ́mọ nọ́ọ̀sì. Owó ti dé. Èmi náà ń fetí gbọ́ gbogbo ẹ̀yin sọ pé ó ti dé lórí. Owó ti dé báyìí. Owó ti dé. Àdúrà ti gbà mí. Bẹ́ẹ̀ àdúgbò fọlọ́. Ìgbà tí mo ti wà nídìí òpó sí. I just need 20,000 naira. Mo fẹ́ lọ ṣayé pẹ̀lú ọ̀rẹ́ mi. Irú èdè wo nìyẹn? 20,000 láti lọ fi ṣe fàájì. 20,000 lọ́hùn tán. Irú ọ̀rọ̀ wo ló sọ jáde lẹ́nu yẹn? Ẹ má dá lóhùn. Inú owó tó yẹ ó ṣẹ̀ṣẹ̀ dé yẹn. Sórí 20,000 tí wọ́n ń béèrè yẹn ó kéré nínú owó tí àwọn sọ pé ó wọnú lé yìí. Àbá 20,000. Bàbá ẹ̀ ń tọ́ ẹ ní o. Kò ní fún ẹ ní nǹkan kan, ó ń gún ẹ síwájú ni. Dádì ò lè promise kan máa fòfin ilẹ̀ ẹ fi mi àti wọn lẹ̀. Dádì mo fẹ́ mú tán. Tó bá ti ṣe tọ́jà 20,000. Kí ni a lè ṣe nínú ilé ìjà rẹ̀ ká tiẹ̀ wọ́n kọ́ jẹun tó dáa? Oúnjẹ tó dáa. Ọpọlọ ní ká ṣe àpọ̀ àti wheat tó dáa pẹ̀lú fresh fish. Iyán lèmi máa jẹun dájú. Wá kí ló ń kọ́ látara òfin ìwọ̀n tán? Bọ̀dá mi mo ṣe ń kọ́ lọ́wọ́ náà ni. Bọ̀dá mi, ẹ̀rù ń bà mí o. Okay ni. Gbogbo àwọn kó takọ iṣẹ́ ìdẹ̀rù pé dáàdì máa ṣe fún wa. Ilé tí wọ́n ní ṣe. Sórí ìgbà tí dádì ò lówó lọ́wọ́ ló ń kanra. Lẹ́yìn olówó náà yóò kanra. Àmọ́ nísìnyí tán ti lówó yìí. Tó jẹ́ pé fúnra wọn lọ́ tún ní ká lọ kọ líìsì wa. Wọ́n máa fún wa. Ẹ̀rù bẹ́ẹ̀. Kò lè lé fún gbogbo yẹn. Ọ̀rọ̀ dáàdì mà ní. You sure? Kí ni gbogbo ilé tí wọn náà lé lẹ̀ yìí? Àwọn kan tá need náà ni mo kọ bọ̀dá mi. Ṣé ó pọ̀ jù ni? Yóò ra àwọn nǹkan tó kọ ni, tí ò rí nǹkan tó kọ́ lẹ̀. Okay, food stuff. Agbọ́tẹ̀lé, electronic, school fees, okay. Even ní clothing. Aṣáàmọ̀ wọṣọ. Remembrance. Ìwọ náà wọ́n sí. Ó kọ food stuff 80k, ó tún wá kọ drinks 20k. Ṣó fẹ́ gbọ́? Ṣé o lè jẹ́ ká kọ́kọ́ fagilé drinks yìí náà? Eléyìí ò lè wọ́ọ̀kì. Inú títí food stuff yẹn láti máa yọ sí. Remembrance. Council. Remembrance. Generator. Torí iná tí ó kì í stable sá kóru má lọ bá tèèyàn jẹ. Instability. Yes sir. No stable. Council. Clothing. Aṣọ kọ́ ló wọ̀ yín ni. Dáàdi wọn ti ṣá sá. Kí ló ń ṣá kí ló ń gbó. Èbó tún ní àwọn míì tó ń wọ̀ káàkiri tó fi ń ṣe ọmọkùnrin káàkiri. Ìwọ náà lẹ́yìn ilé ìmúmọ̀ kó tún láwọn oríṣiríṣi aṣọ ìwánu wardrobe ẹ̀ náà. Council jọ. Council. Okay, school fees. It is one important stuff. Well, aṣáájọ. Sórí mẹ́ta tó kù yìí tó tí mi tí council lè ẹ̀kọ́ calculate kẹjẹ́ kí n mọ èyí tó bá jẹ́. Bọ̀dá mi sọ fún yín pé dáàdì ò ní ṣe. Mo ti sọ fún yín pé dáàdì ò ní ṣe. Gbogbo ẹ̀ ló dẹ̀ yé mi. Ó yé mi gan ni. Ìdí tí dáàdì ò fi ṣe ó yé mi. Gbogbo ọ̀rọ̀ tó sọ yẹn ló yé mi náà o. Bó ìbá jọ tẹni tí ò bá mọ̀ dáhùn ẹ̀. Èròjà kan ló ń bá mo kọ̀ dákẹ́ ni. Mo mọ̀ pé mi ló ń bá wí. Kì í ṣẹ̀bi ẹjọ́ ẹ̀kọ́. Bí ò ń ṣe ẹ̀bi bàbá yín tó jẹ́ pé lówó lọ́wọ́ tí ò lè tọ́jú ọmọ. Alówó bá lè ná mi ò rírù tí ẹ rí. Tó ṣe pé má tọ́jú ọmọ fún.
ẹ wo èmi ò bá bàbá yín sọ̀rọ̀ pé kó má tọ́jú yín o bàbá yín ló ń ṣe èyí tó wù o má sọ èmi lẹ́nu o má sọ mí lẹ́nu rárá jẹ́jẹ́ mi mo jókòó mi ò fẹ́ wàhálà fún gbèsè ayé mi má sọ mí lẹ́nu torí kò sẹ́ni tó ní o má ṣe nǹkan fáwọn ọmọ kí ló dé náà ẹ́. ó ní o bá mi wí. mẹ́ta ni ẹ sọ pé ẹ̀yìn fún ọ. Calculate mẹ́tẹ̀ẹ̀ta. Full structure, electric àti school fees. School fees wà important. Ẹ ṣe sá. Ọlọ́run àbúkọ ẹ sá. Àdèdè sunkún ọmọ. Ìwọ ọmọkùnrin ṣàfẹ́ kó bá mi ṣá ó ṣàfẹ́ sọ mí lẹ́nu ọjọ́ ìyá lówó má lè nu ó kí ló dé náà kó fáwọn ọmọ ẹ̀ lówó ò lè fún wọn lówó nǹkan tí wọ́n fẹ́ ẹ́ ó máa jẹ́ kọ́sẹ̀ mi lẹ́nu àbí mo pè é jókòó pé kó bá àwọn ọmọ ẹ̀ lówó ni. Give us our rights, give us our rights, it's our heritage. Our heritage, oh. Give us our rights, give us our rights, it's our heritage, oh. Give us mo fẹ́ bẹ̀ẹ́ níṣẹ́ kan ọkọ mi ibi ìyàwó ọmọ ìyá kẹ́mi ìwọ ló máa bá mi lọ ó máa lọ rẹpísẹ́ǹtì mi bẹ́ẹ̀ tó bá ti rí ẹ bá ti mọ̀ pé mi náà nà rí. Màmí bá rẹ̀ máa ní kí n máa lọ pàtí àwọn àgbàlagbà kì bá àwọn ẹgbẹ́ tí yìí ní kí ṣe àwọn ṣẹgbẹ́ tèmi náà àwọn youth láì ṣe pé ń lọ club mi ò lè lọ represent yín bẹ́ẹ̀ o ẹ̀yin lè máa lọ fún ara yín because tó bá gbé club àmọ́ ń ṣe anifásitì tó wọn youth wà ń bẹ́ẹ̀ ẹ̀ lè ní kí n lọ. jọ kí ló ń ṣèwọ ọmọ yìí náà wọ́n fi ṣí ẹ ni wọ́n fi club wọ́n fi ṣí ẹ ni olóde àgbàlagbà ó débẹ̀ ó bá wọn gé ń bẹ̀ ni abọ̀sibọ̀sì kí ló sọnù lọ́wọ́ ẹ̀ tó ń wá kiri wọ́n fi ṣí ẹ ni ṣé ilé pé kọ̀ mí wà ní ọ̀rọ̀ ẹ̀. Bọ́lájí dádì ń pè é. sọ fún wọn pé mo bọ̀. wọ́n ní kó máa bọ̀ ń sìn. ẹ yára rí pé mò ń jẹun lọ́wọ́ mò ń bọ̀ tí má jẹun tó máa wò àbí. ṣó fẹ́ fokùn wọ́ lọ ni ò ní làákàyè o ọpọlọ ẹ̀gán ti dorí kodò ò gbọ́n rárá ohun táàbùrú ẹ̀ tó fi gbọ́n jù ẹ̀ lọ gbọ̀rọ̀gbọ̀rọ̀ ni ò bá èèyàn ó ń jẹun tó bá ní làákàyè bó ṣe dé yẹn níṣẹ́ ló yẹ kó sọ pé Bọ́lájí ò ń jẹun ni tó bá jẹun tán yọjú sí dáàdì wọn ní ìpè ẹ wá o ò sọ yẹn fókun wọ́lọ̀. dáàdì ló ní kí n pè wá pé kó máa bọ̀ ń sìn. tó bá ní kó pè wá ìwọ yẹ kó lo làákàyè tiẹ̀ rárá ó lọ́pọlọ ó ti dorí kodò ọ̀dẹ̀ èèyàn ń jẹun ṣé òmò pọ̀ ba ló jẹ ni. lọ sọ fún wọn pé ó ń jẹun kó bẹ̀rẹ̀. mi ò lọ fúnra mi tí n bá sọ fún ẹ mo níbi tí mo lọ òde mẹ́rin ni mo ní mo dẹ̀ gbọ́dọ̀ kárí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí. Bàbá tó bá ní bó ti jẹ́ o sọ fún wa ká gbọ́. Bàbá bó bá ní bó ti jẹ́ o sọ fún wa ká gbọ́. Torí bí kò bá nídìí obìnrin kì í jẹ́ kú mọ́lú. Kò sí síkú tí ó pàgbà tání bá kó lórí ẹ̀ níbẹ̀. Ó lè kí jàgbá kó ṣe lójú fìrí. ṣé nítorí pé a ní ìyá láyé ni bàbá yìí ṣe ń fìyà jẹ wá báyìí ni? Àbí bàbá yìí ti ẹ̀kọ́ ló bí wa ni? Ìwọ Ọlọ́run, ìyá máa ń jẹ ọmọ tí ò ní ìyá láyé o. Bàbá iná ó ń bẹ lápò bàbá wa, ẹ jẹ́ ká ràn yé. Ṣùgbọ́n bàbá bó bá ní bó ti jẹ́ o sọ fún wa ká gbọ́. Ká lè mọ ohun tá ó ṣe sí i. Àbẹ̀wò lọmọ ẹlẹ́ran tó ń jẹ̀kọ̀ ẹran. Àbẹ̀wò lọmọ aláṣọ tó ń wá kìsàkiri. Àní bó bá ní bó ti jẹ́ o sọ fún wa ká. Yẹmi.
lè tàbí ní school lẹ́nujọ́ mẹ́ta yìí. Daddy máa ní. Nígbà tí daddy ò sanwó school wa, a ní option. School máa stop ni. Ó ga o. Babes, ìwọ ló ń dọ̀la ara ẹ̀. Àwa méjì tó ń wo ìkún ṣe wípé bí a ní parent. Wọ́n kúkú ṣì wà, a dẹ̀ tún fi owó ránṣẹ́ sílé. Ilé tó ń wò yìí, àwa la gbà. Ìwọ náà bó ṣe wà tó bá ń fún wọn parent ẹ̀ ló kó pọ̀ jù náà. Advice mi fún ẹni wípé tí o bá mind, o lè move in pẹ̀lú wa. Sórí owó school ẹ̀ yẹn, Ọlọ́run á ṣe. Kó tó bá rò kó jẹ́ kí n mọ̀. Hello? Ó ti wà lẹ́nu gate. All right, mo ń bọ̀ àwọn. Mo ń bọ̀. All right. Kí ni mo gbọ́ tẹ́ ń jẹ sánsì? Pé kó wá máa gbé pẹ̀lú wa. Ó ṣe ọ̀rẹ́ mi. Àìmọye àwọn ladies tó jẹ́ wípé wọ́n ti fún wa gbé pẹ̀lú wa. Tó yẹ pé MJ ò ti allow wọn láti gbé pẹ̀lú wa rárá. Jọ̀ọ́ má bínú. Kí ló fi ṣe lọ́dọ̀ MJ ni? Mo bí báyìí, Yẹmí, opportunity lélẹ́yìn kó tètè ya grab ẹ̀ lọ́wọ́ kan ni. MJ ní wọ́n máa gbé pẹ̀lú. BJ, ọmọ Bọ́lájí mi Àrẹ̀mú. Mọ́mí sọ pé kí wọ́n bá yín pé kí la fẹ́ jẹ. Tẹ́ máa jẹ. Mọ́mí ẹ̀ ṣe máa sọ pé kó wá béèrè lọ́mọ kí lẹ máa jẹ. Ọbẹ̀ wà nílé náà wọ́n tẹ́ máa fi jẹun. Ọbẹ̀ tó wà nílé yẹn ó ti bàjẹ́. Mọ́mí sọ pé àní lè jẹ kó ti bàjẹ́. Báwo mọ́mí ẹ̀ ṣe máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn náà? Ọbẹ̀ tó wà nílé yẹn tẹ́ bá gbé kaná dáadáa. Ẹ lè fi jẹ anything. Kò rí gbogbo ìjẹ́yìn sọ pé ó ti bàjẹ́ kò ní hàn bẹ́ẹ̀ mọ́. Bóyá ẹ get nǹkan tí mò ń sọ clearly sir. Mo sọ pé ọbẹ̀ yẹn ti bàjẹ́ àní lè jẹ. Bọ́lájí, èmi wá sọ fún ẹ pé ọbẹ̀ yẹn tẹ́ ẹ bá gbé kaná dáadáa tó ẹ gbé kaná kẹjẹ kó pẹ́ lórí náà kó dàbí pé ó ti fẹ́ máa jóná. Tí ẹ bá rí ẹ̀bà tútù yéè ẹ má ṣì jẹ. Ẹ ní mọ̀ gbogbo ètò ọ̀sán pé ó ti fẹ́ bàjẹ́ kò ní hàn lára ẹ̀ mọ́. Bọ́sà nǹkan tí mò ń sọ pé ọbẹ̀ ò dáa ẹ̀ẹ́dẹ̀ ní ká ló máa tẹ̀bà ká yan ká jóná kó make sense now. Ẹ wo èmi ò lè jẹ́ irú nǹkan bẹ́ẹ̀ o. Kò possible náà bá la máa jẹ ọbẹ̀ tó ti bàjẹ́ ẹ máa ní ká máa jẹ. Mo ní kó bàjẹ́ ẹ lọ wọ́ ọmọ ẹ̀dá ká ẹ mú wọ́ ọmọ pípé ó fẹ́ jóná dáadáa. Wà á rí pé tọ́ba yí mẹ́bàá ó tú wọ Olódùmarè o yé kábíyèsí. Máa ń dùn mọ́ ẹ̀bà tútù. Ẹ̀bà tútù àti ọbẹ̀ tó di àbí pé ó ti fẹ́ jóná. Gbogbo kíní ẹ̀ ló máa kó lára ẹ̀. Ẹ̀yin ọmọ kankan. Sórí gbogbo àwọn levels tó máa rò pé ìjà wọ́n lọ. Sọ ọmọ ọdún sọ̀rọ̀ àwa ti wáyà. Ṣé o ti bá mi jẹ? Slake! So, ibi ìbẹ̀ ló ti máa ń ṣe fàájì. Ṣé nǹkan tó ń ṣe rè pé láwọn ilé tí wọ́n níṣẹ́ yìí? Mo ṣáà ń sọ náà, wọ́n sọ pé mo ní lédi yìí ń lọ, tó kún wájú tó kún lẹ́yìn. Kí ló dé? Ṣé ìlẹ̀pa Jésù ni? Àwọn ilé tó jẹ́ wípé igi dá ẹyẹ fò ní wọ́n. Excuse me? Kí ló ṣe sọ́tọ̀ yẹn? Sórí tí mo bá fi ọwọ́ sí mi tí mo bá fi gbé ìgbàjú gbọ́dọ̀ fún ẹ. Will you keep your mouth shut? Mo ń sọ̀rọ̀. Who the hell are you? Ẹ jọ̀ọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ kò ń ṣe girlfriend mi o family ni wa. Slake torí bó jẹ́ family ẹ ló ṣe sọ pé àwa igi dá ẹyẹ fò ṣùgbọ́n mí nìyẹn ṣá. I'm very sorry má bínú. Deborah sórí gbogbo nǹkan tó sọ pátápátá ló ti yé mi ọ̀tọ̀ lásìkò iṣẹ́ ọ̀tọ̀ lásìkò fàájì àsìkò fàájì la wà yìí jẹ́ ká ṣe tábà ti délé a lọ yanjú ẹ̀ láàrin màtẹ́. Ó kúkú parọ́ tábà délé a máa lọ máa sọ àbí èmi ò gbàdúrà kí wọ́n gbọ́ ọ nítorí tó bá gbọ́ ò ní lè regret ẹ̀ lọ́jọ́ iwájú. Ẹ ǹlẹ́ o àǹtí ẹ kú ẹ ǹlẹ́ ó ṣíra
Koshi koko rẹ̀. I don't follow this girl. Gọ́ọ̀mù ẹ ṣe sùúrù ẹ má bínú ẹ fi já mi ẹjọ́ torí Ọlọ́run ẹ má bínú. Guy, ṣé family tèmi lè wá síbẹ̀ kó máa ń sọ tẹ̀ bóyá family àbí. Don't do na ṣe bí àdé beg you. Bóyá ọ̀rọ̀ gbọ́dọ̀ dùn wá náà. Ẹ bó ṣe bú èmi. It's okay. It's okay. Èkúté wà okay now. Got this beauty princess, she dey make me go higher. She dey turn me on and up, yeah. Baby, you drive. You are my African queen. You make me African king. I love you and over pretend. You make me day. Make way for national peace. Calm down for national something. Make way for national peace. Your love na national duty. Make way for national peace. Calm down for national something. Make way for national peace. Your love na national duty. This love in our world. No be one thing, no be one thing. No be film trick, this one a real thing. No be one thing, no be one thing. No be film trick, this one a real thing. Akọ̀bẹ́ni gbolo, àgùnjẹ́ ká ṣàyẹ̀. Miami lo, àgùnjẹ́ ká tọ́nà. Akọ̀bẹ́ni gbolo, àgùnjẹ́ ká ṣàyẹ̀. Ṣé Naija ló wà no dey dollars? Ọmọ ayé. If you break my heart, one don't pay, eh? One don't pay me. If you turn me down, one don't pay, eh? All on me. If you break my heart, one don't pay, eh? One don't pay me. If you turn me down, one don't pay, eh? Kí ló ṣẹlẹ̀ gangan? Why the passing? Ẹ jẹ́ ká stop jó tirẹ̀. Tó bá ti rẹ̀ then you go and sit down. Kí ló dé? Kí ni fún ọkọ yẹn? Mo dẹ̀ sí enjoy yẹn lọ. Ẹ jẹ́ ká kú nǹkan, I'm just tired. Bọ́lájí ó sọ. Àbájáde. Ọ̀fọ̀. Ó ṣàkóso fresh sí ń tiẹ̀ ló gbà. Ọ̀rẹ́, ìwọ ni mo wá rí ìyẹn. Ọ̀rẹ́. Àfọ̀. Bella. Ìwọ ni mo wá rí. Ọ̀rẹ́. Bọ́lájí. Hola. Ìwọ ni mo wá bóyá ká lọ sọ àbí. Àwọn tí ẹni olówó àwọn ilé bá mi sọ̀rọ̀. Kò tí ẹ̀ ní nọ́mbà ọmọ kan ní ìdá assistant ẹ̀ very little. Mo ní ibi 30,000 naira kan. Ìmọ̀ bí o lè help. Bọ́lájí ó ní 30,000 naira. Ló wá ń panic láti máa sọ. Pàdé wa ní ẹ̀nà wọn ni ilé ìrà pé mo ṣe ní bí 10 to 15,000 naira. O lè lọ kó. Alright. Ẹ wá ń bí báyìí. Tó bá bí ẹ̀ dá. If dem born you well, gbé ẹsẹ̀ burúkú ẹ̀ kó tún gbé wọnú ilé. Kí ni gbogbo shit yìí náà? Wàá kọ́kọ́ believe pé o lè máa wá sí bíbá ọ̀la sọ máa kó lẹ̀ ń bíbá yìí. Ṣé àwa jẹ́jẹ́ máa machine ni? Àbọ̀ sọ fún pé ATM wà nílé wa bíbá yà bí? Guy, take it easy now. Ó ṣe mọ̀ kó tí bọ̀bọ̀ yìí face lọ́dọ̀ dáàdì ẹ̀. Ẹni máa take it easy pẹ̀lú ẹ̀. Bọ́lájí, jẹ́ kí mi sọ fún ẹ. O ní àwọn ọ̀rẹ́ báyìí lọ́wọ́, àwọn ọ̀rẹ́ tó dá báyìí lọ́wọ́. O ò lè wá bá wọn pé kó fóònù ọ̀hún ẹ. Òun sọ́fà kiri. O dẹ̀ gbàgbé tí dáàdì ẹ̀ kó wá báwọ̀ ọ̀rẹ́ ẹ. Guys, ẹ mọ̀ nǹkan. Ẹ jẹ́ ká fún lówó yẹn, ẹ fún lówó yẹn. Ẹ fún lówó yẹn kó máa bá ti tiẹ̀ lọ. Ẹ fún lówó yẹn. Kàn fún àbí? Ẹ fún. Ok. Ọmọ kó mi náà máa lọ ronú nǹkan tí mo sọ fún yín. Kó lọ máa kó bó ṣe ń kọ́ náà. Ẹ mọ̀ tó ṣẹlẹ̀. Wọ́n ní ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún. Òun náà lẹ́nìkejì wa ni ẹja ṣe fún. Bẹ́ẹ̀ àwọn olólè lọ́n ti wá. To love no be crime. I've seen that one fine. I've come to realize you are the joy, that's why I smile. I keep in New York, I did my sober. Girl, you feel me? I will do you right, so pay more sober. Yeah. No be one thing, no be one thing. No be film trick, this one a real thing. No be one thing, no be one thing. Báwo ni? Ẹ kú jókòó. Ẹni tí mo bá yín sọ̀rọ̀. Báwo ni? Akẹ́dẹ̀ máa wò ṣe rí bó ṣe wà ẹ má wọrí ẹ̀yẹn kò azún pé mi gangan ni ẹ fẹ́ fún ní iṣẹ́ yẹn nítorí pé bó ṣe wà mo lè forí mílẹ̀ fún mo lè gbọ́rùn mílẹ̀ báyìí pé kẹ́ tó wá pé lórí tiẹ̀ kò lè dà yín láàmú. Mo dákẹ́jàre àwàdà ẹ̀ pọ̀ nígbà tó sọ pé o fẹ́ gbórí ẹ lẹ̀ bọ́dì ẹ tó kù nǹkan. Báwo ni? Àdúpẹ́ mọ́. Ẹ ǹlẹ́ ó náà ti ṣàlàyé gbogbo everything fún ẹ. Pátápátá gbòrògbòdò. Alájàpá ni wa
a máa ń ṣiṣẹ́ dáadáa. Tí àwọn ọmọ tí ó ń bá wa lóòdù yẹn tó bá ti lóòdù tán pé kò ní sí ààyè inú mọ́tò mọ́ àwa wà lókè òkè yẹn náà máa jókòó sí tó bá dẹ̀ ti débi tó máa já ẹrù lẹ̀ tó bá ti já ẹrù lẹ̀ tán wọ́n máa gba owó wọn lẹ́yìn yẹn kò sí wàhálà kankan mọ́ kò sí yẹ. Kò sí wàhálà kò tiẹ̀ sí iṣẹ́ tèmi ò lè ṣe màá ṣe iṣẹ́ tèmi yín máa dùn ẹ̀yin gan máa ẹjọ́ ìlú kọ́ bẹ̀rẹ̀ mà. Ìgbà tó bá ti wọ̀n ni. Ìgbà tó bá ti wọ̀n. Hello. Àṣẹ ti já ọjà tán. Ó jábọ́. Báwo ló ṣe ṣe? Ṣé kò sáfibì kankan wound? Apá kan. Àbírú wàhálà arúgbó lélẹ́yìí. Ṣé sá ti gbé lọ sí hospital? Ọ̀dà. Màá wá bá yín lọ hospital nísinsìnyí. Màá wá bá yín ẹ sá gbé lọ síbẹ̀. Ọ̀dà. Àbírú wàhálà arúgbó lélẹ́yìí torí Ọlọ́run. Ẹ jọ̀ọ́ mà, ṣé kò sí mà? Nínú ọmọ tó ń bá wa kó ẹrù ni wọ́n ló gbàgbé sùn bó ṣe jábọ́ láti orí mọ́tò ni wọ́n ló bá kán lápá. Sókè kò disturb nǹkan tá à ń sọ. Ìgbà wo lòun sọ pé òun fẹ́ abẹ̀rẹ̀ iṣẹ́. Ṣé iṣẹ́? Iṣẹ́ ni. Kò ń ṣe ní kíákíá báyìí mọ́. Kí ló dé? Ọmọ ẹlẹ́ran wa ń jẹgun ẹran. Ọmọ aláṣọ wa ń wá kìsà kiri. Àní bàtà nílé àmì ìfẹsẹ̀ omi. Because mo wò pé ṣé ẹni tó fẹ́ ṣoore fẹ́yàn kò sí bóyá fẹ́ rí kò sí bóyá fẹ́ jẹ́ náà. Aṣàgbéyàn ṣe máa gbé nǹkan kalẹ̀ fún ìdẹ̀ sọ fún ọ pé ò ṣe mọ́ ẹran ọkọ ẹ̀ lọ́mọ́ ó dẹ̀ sọ síbẹ̀ ní ó dẹ̀ tán síbẹ̀ náà oníkákúrò ń bẹ̀. Sórí ibi iṣẹ́ tí màá fẹ́ ṣe láyé yẹn jẹ́ kí n sọkọ fún ẹ ibi kékeré lèèyàn ti máa bẹ̀rẹ̀ tó bá dé bẹ̀rẹ̀ láti ibi kékeré nìyẹn tó bá yá wá dé àárín tó bá dé àárín wá dókè pàtàkì. ó ti tó ibi tó bá dé yẹn dúró kí ló tó ń sọ̀rọ̀ báyìí náà àṣé ò tiẹ̀ fẹ́ rí fún mi òun wá kí n kú dànù ni tí kò bá ń ṣe pé òun wá kí n kú dànù ó ṣe máa sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn lẹ́nu iṣẹ́ tí mò ń wá gangan tí mo ní mo fẹ́ ṣe adẹ̀dẹ́bi tán ti fẹ́ fún mi níṣẹ́ náà ó dẹ̀ ń gbọ́ téèyàn ń sọ̀rọ̀ lórí fóònù pé irú iṣẹ́ tèmi fẹ́ ṣe yẹn o èèyàn kan rébọ́ látòrí mọ́tò ó kan lápá tí ó kémi náà wá lọ ṣe kémi rébọ́ kí n fọ́ lórí. bọ̀ ṣínà ó ò lè ronú bẹ́ẹ̀ yẹn ti tiẹ̀ ní fọ́dà pé èèyàn kan ṣiṣẹ́ yẹn ó kú lórí àbí kádàrá ti yẹn nìyẹn bí yẹn ṣe yan tiẹ̀ ní wọ́n kàn imagine kí wọ́n máa ronú pé tí wọ́n bá ṣiṣẹ́ tà ń sọ yìí sìn wọ́n máa ra mọ́tò ó máa kọ́lé ó máa fi lọ́mọ lọ́wọ́ nǹkan tó yẹ kó máa forí tiẹ̀ ro nìyẹn you don't think that way ṣé oríṣẹ́ tó ń ṣe ṣe torí ẹ̀ ṣe wá bínú tó kọ̀ ṣáṣe. o má wọrí ó ti tó gẹ́ mi ò ṣe. lọ́rọ̀ kò ṣàṣẹ mọ́. mi ò ṣe mọ́ ọ̀ràn ni mi ò ṣe èèyàn kádàrá wèrè kí ni. ṣínà. kéèké mi lọ rí bọ́ kó tiẹ̀ jápá méjèèjì ló kán àbí kẹsẹ̀ rọ. ẹni sùúrù náà mo ti bẹ̀ wá ṣe fún mi fẹ́ ṣe. bàbá mo ní tó bá ní bó ti jẹ́ o sọ fún wa. o rí pé ojú mi lè mi ò dẹ̀ pé àbí ẹ pè mí iná jó lórí pàpà nǹkan ṣẹlẹ̀ nǹkan kí ló lè tó báyìí kí là ṣe máa wà báyìí torí Ọlọ́run. ẹ̀gbọ́n mi kí ni mo ṣe. Yorùbá ní tíná bá kú àfẹrúbojú. bẹ́ẹ̀ni. tí ọ̀gẹ̀dẹ̀ bá kú àfọmọ ẹ̀rá pò. bẹ́ẹ̀ni. àtàládì ò bá sí ńlẹ̀ mọ́ ọmọ ní jogún ẹ̀bù. ọmọ ni. kí là ṣe ń ṣe báyìí. kí ni ṣé ní gbogbo dẹ́n sọ yìí kò sí tó kò fi ibìkan yé mi o kò yé mi rárá. okay let me break it down. okay bó ṣe wà ẹ̀sìn jọ gbogbo ohun tá a bá wù ká ní láyé ta ló máa jogún ẹ̀. ọmọ ló máa jogún ẹ̀ náà. ọmọ ni. kí làwọn ń tọrọ àwa jẹ fún kí ló ń tọrọ ẹ jẹ fún. ṣé àrí pé gbogbo dẹ́n sọ yìí kò yé mi mi ò mọ ibi tí ẹ̀ ń mọ́rọ̀ lọ. àwọn ọmọ ẹni wàá fẹjọ́ sùn mí o wọ́n lò láwọn sáà kí ló dé tó fẹ́ gbowó lọ sọ́wọ́. by now n tó jẹ́ sàn náà yẹn ó yẹ kó ti máa rí aago ẹ lọ́wọ́ ẹ̀ báyìí kàn ní aago dáàdi ẹ ló lò ó yẹ kó ti máa rí bàtà ẹ lẹ́sẹ̀ kí ni wọ́n náà máa dùn pé yes the same size lèmi àtọmọ mi jọ ń lò kí ló fẹ́ gbé lọ́rùn ni. Why are you punishing these people? Why are you punishing
situation there. àwọn ọmọ mi ló wá fẹjọ́ sùn yìí wọ́n ní mi ò kì í fáwọn ní nǹkan ẹ̀gbọ́n mi mo mọ̀ ọmọ ni bẹ́ẹ̀ ni. kí ló dé. kò tásìkò ní kò tí ì tó àsìkò tí máa fún wọn ní nǹkan bí àwọn ṣe fẹ́. ọmọ yìí ò sọmọ kékeré mọ́ ó yẹ kó ti máa rí sàyìn ọlá bàbá wọn lọ́wọ́ lára wọn. lóò tó bá tásìkò máa fún wọn tó bá tó àsìkò wọn ò ní béèrè pàápàá tí màá ké tó fún wọn. mo ní kọ́ṣà kan fún ẹ ṣé o ò tí ì fẹ́ fún wọn ni àbí kò sí nílẹ̀ rárá. ẹ̀gbọ́n mi ó wà nílẹ̀ àmọ́ mi ò tí ì ṣe tán láti fún wọn. ẹ ṣùgbọ́n tó bá tásìkò kó bá fún wọn. ibà ọ̀nà ní torí wọn la ṣe ń ṣiṣẹ́ tó bá tó àsìkò fúnra mi ni màá fi lé wọn lọ́wọ́ wọn tiẹ̀ ní ìdí láti béèrè kí tó fún wọn àmọ́ for now no. ó dáa ẹ̀yin mi à rí wọn màá bá wọn sọ̀rọ̀ ó ti yé mi náà ó ti yé mi dáadáa báyìí. tó bá tásìkò wọn ò ní béèrè kí tó fún wọn. ó ti tán ṣé máa rí nǹkan mu àbí kò ti tásìkò tọ̀dọ̀ mi náà. ẹ̀yin di díù láti máa jẹun láti máa jẹ láti máa mu láìsí làálàá pàápàá nǹkan kí nǹkan tẹ bá fẹ́ ni kẹ́ sọ fún mi nsc wà ń bẹ̀ yẹn Campari wà ń bẹ̀. èwo ló wọ́n nù wọn. nsc rẹ̀. ṣé ò ní àfẹ́ tó wọ mọ́tò àbítẹ́mi náà ti tásìkò tẹ́tẹ́mi náà ti tásìkò. ó yẹ kẹ́ ẹ mọ ẹtẹ ní àwọn mọ́nì kó kan ẹ̀yin jẹ ẹ̀yin ti díù láti máa jẹ yẹ́lò fífa yẹn wá gbé yẹ́lò fífa yẹn wá. bí bàbá yín ṣe sọ fún mi nìyẹn mo bá sọ́ọ̀tì tó sọ. dádì mo ṣe máa ń sọ ń gbogbo ìgbà ni láti ìgbà tá a ti wà ní kékeré ní dádì wa ti máa ń sọ fún wa pé ó máa tó yé wa ọdún wo ló fẹ́ yé wa gan ẹ tiẹ̀ bá wa béèrè lọ́wọ́ tó bá yẹ pé àwọn kan ni bàbá wa àwọn kan ló bí wa kọ́ yẹ ká mọ̀ ká wá bàbá wa síwájú ó máa tó yé wa lọ́dún wo. ẹ farabalẹ̀ ìrìn àjẹpẹ́rẹ́ mi sì kẹ̀kan nìyẹn I will continue láti máa press tẹ̀ láti máa bí léèrè kí lórí lọ́bẹ̀ tó fi wàrú ọwọ́ ẹ̀yin máa wọlé ṣùgbọ́n. ẹ ṣe ń gan ni sá ẹ mọ nǹkan tèmi tẹ ẹrù ẹ máa ń ṣòpò bá wọn sọ nǹkan kan mọ́ ẹ má bá wọn sọ anything mọ́. kí lórí o ti gbà. ọ̀rọ̀ yẹn ti padà yé mi torí nǹkan tèmi tiẹ̀ wá padà rò ni pé ṣe lórúkọ tá a bá máa sọ ọmọ ẹni inú ẹni ló ń gbé nǹkan tèmi fíù pé mo máa ṣe fún wọn pẹ̀lú bó ṣe ń ba lọ yìí tọ́dọ̀ ẹ̀ sọ pé tá a bá dàgbà tá a fi dé bá ṣe dé yìí èmi mọ nǹkan tèmi máa ṣe fún wọn tó máa jọ wọn lójú mo máa ṣọ́ọ̀kì dájì máa ṣe nǹkan tó jẹ́ pé tán bá wọn la ó máa ṣọ́ọ̀kì wọn wọn á la báyìí. stop that wàá ṣọ́ọ̀kì dájì electricity ni wọ́n ni what do you mean o de lérí wájú èmi wàá ṣọ́ọ̀kì dájì ṣé náà ni ẹni kí ló ń ṣe náà o de halẹ̀ wájú èmi wàá ṣọ́ọ̀kì dájì yín ẹ ṣe ni wo kí ló ṣe ń sọ̀rọ̀ báyìí bàbá yín ní gbogbo ohun tó ń ṣe torí yín ló ṣe ń ṣe ó lóun máa ṣàlàyé fún ìtẹ́ bá dàgbà. dádì tí ó dìgbà tá a bá wá yewu lórí ni ṣáà ìdàgbà báyìí. ṣé ti dàgbà báyìí. dádì ṣé àmọ́ ọmọdún wa ni. sẹ́yìn òpó tí yóò wá sọ pé ọmọ kì í dàgbà lọ́wọ́ òbí ẹ̀. ọmọ ìkéré sì nìyí. ok ẹ mọ̀ ṣẹlẹ̀ ẹ fún dádì yín 15 years sí. sá mọ ọjọ́ orí wa sá. tẹ bá dàgbà bàbá yá bá yín sọ̀rọ̀ ọgbọ́n. We believe in you as a father, so treat us right as your children. 'Cause you as a father provide for us. It is your duty to make us happy. This is it. Baba dàbọ̀ múnú wa dùn. Ṣé o ní gbogbo àwọn ṣéèpù yẹn? Ibo ló fẹ́ lè sí tó wá lọ ń wọ gbárí yẹn tó ń ṣe bíi pé o ò tiẹ̀ já. Níwọ̀n ọmọ tó níwájú tó ní ẹ̀yìn. Mo sọ fún ẹ má máa dọ́là rẹ̀. Ṣé rí nǹkan tó ní yìí? Asẹ́ẹ̀tì ayé burúkú ni. Owó òun ló lẹ̀mú ẹ lára káàkiri yìí. Ṣé iwájú ẹ owó ni? Ẹ̀yìn ẹ owó ni. Gbogbo nǹkan tó wà lára ẹ owó ni. Má kàn sọ di àpótí ìjókòó sínú ilé yìí. Wọ́n mọ ìjà ara ẹ̀. Owó dà lára mi. Owó dà lára ibi tí báwo nìyẹn. Tó gbogbo nǹkan tí MJ ń sọ kò yé rárá. Má wọrí ibi kan náà láti máa ń. Ọmọ ló sẹ́ẹ̀sì tó ẹ̀. Ìwọ náà ń wo rẹ̀ látòkè dé sálẹ̀. Ṣé pé gbogbo àwọn kìíní yìí ó gbọ́n pòtẹ́pò ra yìí yóò jẹjú ní gbèsè ó wá ló ń dọ̀là rẹ̀ ìwọ náà wà wá tá a wà yìí ṣé gbogbo ara mi pátápátá láti wájú dé irun orí mi dé èékánná mi dé bàrà mi ọmọ owó ni tí bá jáde àwọn èèyàn fẹ́ kú ṣé àwọn ọkùnrin kan wà tó jẹ́ pé tí wọ́n bá rí ẹ̀ kò sí iye tí wọ́n lè ná lórí ẹ̀
bẹ́ẹ̀ ni sórí irú eléyìí tó gbé síwájú yìí tí ọwọ́ òun àtòríṣe tó bá bà tí wọ́n bá mú tí wọ́n bá fi stress Ọlọ́run ọba tí wọ́n gan bá délé wọ́n máa ṣàdúrà fún mi ni kò tó máa fún ẹ lówó wọ́n á fowó bá ẹ ṣe bẹ́ẹ̀ ni ìwọ náà wẹ̀yìn ẹ̀ ọmọ ìjára ẹ̀ kó táwọn náà ta fi ń líìvù nìyẹn ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ wípé tí wọ́n bá rírú àwa yìí àwa gan níyọ ayé wọn ò tí ì gbádùn ayé gbogbo owó tó ń ní wọ́n kàn ní náà ni wo èmi máa já ẹ bẹ́ẹ̀ ni wọ́n máa ń já rí yín ni àdéhùn pé rí gan ó máa mọṣẹ́ jù wá lọ ṣé o mọ nǹkan tó máa ṣe ṣé o tún ní àwọn iṣẹ́ mi tó jẹ́ lọ tó lè bẹ̀ kó o gbé lè sókè ṣé o ní tó bá ní mi máa fún ẹ a ní ibi tájọ fẹ́ dé lálẹ́ ẹ̀ṣọ́ ti gbọ́ ṣé oyè tábà tí wọ́n á ń lọ ọwọ́ kó gbogbo ẹ̀ kò yí ẹ mo ní àwọn wíìgì tí máa fún ẹ tó máa jẹ́ kó look sexy tó bá débẹ̀ gan lásán èmi gan yàrá ìyá gan á ní kọ́kọ́ bọ́ sẹ́gbẹ̀ẹ́ ni. àṣé ọ̀rẹ́ tó bá tí mo kọ́kọ́ jọ́kùnrin ni lásán gbogbo àwọn eléyìí máa sáré bẹ́ẹ̀ jẹ́ tán kí ló ṣe yẹ òkè olúmọ ìjẹ́ lè ṣe o. wo máa pè ẹ́ padà ṣó ti gbọ́ ẹ wo irọ́ ni ó dáa gbogbo nǹkan tí wọ́n sọ káàkiri yẹn rúmọ̀ ni. ẹ jẹ́ kí n béèrè nǹkan kan lọ́wọ́ yín ṣó ti ṣẹlẹ̀ sí ẹbí yín kankan rí. well in all honesty kò ṣẹlẹ̀ sí family mi rí kò ṣẹlẹ̀ sẹ́ni tó súnmọ́ mi rí bẹ́ẹ̀ kò ṣẹlẹ̀ sí mi náà rí but rédíò ń gbé tẹlifíṣàn ń gbé newspapers náà ń gbé gbogbo wa là ń gbọ́ wípé àwọn ọkùnrin sì yìí underwear obìnrin mo mí pé àwọ̀tẹ́lẹ̀ obìnrin òun ni wọ́n fi ń ṣe oògùn owó let's think of it now wọ́n wá ronú wípé àwọn olódìdí èèyàn mọ̀ wípé underwear obìnrin àwọ̀tẹ́lẹ̀ pants tóbìnrin wọ̀ sábẹ́ aṣọ làwọn tó fẹ́ máa lò sí láti fi ṣe oògùn owó men I don't understand kò yé mi. wo ọ̀rẹ́ mo kàn ń wò ẹ́ látàárọ̀ ni wo ẹni tó máa purọ́ ló máa lẹ́lẹ́rìí òun wà lọ́rùn wo àbúrò ọ̀rẹ́ ti tèmi gangan ó ti ṣẹlẹ̀ sí tó jẹ́ pé ní báyìí bóyá ó máa kú ni bóyá ó máa yè ni ọwọ́ Ọlọ́run ló wà. ẹ ká sọ bá ẹ ká sọ ẹ ṣé mọ́mí ìbùkún mi wà ní. mo sí ilé ẹ wá wọ́n ti jáde. ẹ ṣe mà. ẹ má ì tí ì lọ. ọ̀rọ̀ kan là ń sọ lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe wọlé ọ̀rọ̀ tá a dẹ̀ ń sọ yìí gbogbo àwọn obìnrin pátápátá òun ló kàn. ìjẹ́ ìtẹ̀ ti gbọ́ wípé wọ́n sọ pé nísìnyí o àwọn ọkùnrin underwear obìnrin mo mí pé àwọ̀tẹ́lẹ̀ pants obìnrin ni wọ́n ń lò sí láti fi ṣògùn owó. bẹ́ẹ̀ ni màá máa ń gbọ́ dáadáa mà. ẹ máa ń gbọ́ ó dáa kí lẹ rò pé a lè ṣe fún àwọn ọkùnrin gan-an táwọn obìnrin tá a fi máa gbára wa lọ́wọ́ wọn tí wọn ò fi ní máa lo àwọ̀tẹ́lẹ̀ wa mọ́. kọ́lọ́n ṣáà máa ṣàánú wa. àmín o. kọ́lọ́n máa ṣàánú wa. àmín o. ẹ wo nǹkan tèmi rí nínú ẹ̀ ní pé káwọn Ọlọ́run kó ṣàánú wa lóòótọ́ ṣùgbọ́n àwọn obìnrin náà ká ṣọ́rin ẹsẹ̀ wa ká dẹ̀ ṣọ́ra wa. kẹ́ ẹ para mọ́ ẹ para mọ́ ẹ para mọ́ ó dàbọ̀ jàre ẹ para mọ́ ẹ para mọ́ ẹ náà ẹ para mọ́. ọmọ ò lè bèrè àkàrà lọ́wọ́ bàbá kó fún lóòótá alámọ̀ ò lè bèrè ẹja lọ́wọ́ bàbá. ṣé ti rí pé ọmọ tó wà pákéjì ni ó fúnra rẹ̀ ó ti wá pákéjì ara ẹ̀ ó pákéjì ara ẹ̀ gidi ọmọ yẹn nìyẹn kò dẹ́n sàn ọmọ ìrọ̀lẹ́ ayé o bó ṣe wà yẹn ṣé ẹ̀ ṣì ń gbóná gangan nínú kúlà wọn ò tí ì bàjẹ́ wọn ò tí ì balẹ̀ ọba jẹ́ àbí báwo. sórí initially nígbà tó kọ́kọ́ ń sọ̀rọ̀ tó ní ọmọ kan wà ó heavy ó tight èmi kọ́kọ́ rò pé bóyá àwọn ọmọ paru-paru àwọn ọmọ kàtàǹgù àwọn ọmọ buy me recharge card tó máa ń kó kiri yẹn ni àbí ìwé kún wọn tó heavy báyìí ni. sí mo wo dáadáa mo rí pé ọmọ beauty natural you know mo tún wá wo fùfú ẹ̀ wọ́n pín in dé wọ́n láre àárín méjì ló dúró sí. àlàyé kí ló ń ṣe yín gan èmi gan tí mo dúró síwájú yẹn mọ̀ pé èmi gan ṣì wà bẹ́ẹ̀ mi ò tí ì sàn dẹ́yìn. wo sisi mi èmi ni wọ́n ń pè ní honourable bujẹ bujẹ for short but tó bá fẹ́ elongate ẹ̀ wọ́n á pè ní bujẹ budanu that is I got money you know sórí tó bá ṣeré dáadáa fún mi máa mú ẹ lọ sí àwọn level kan. ẹ wà kí ló tẹ̀ ń rojọ́ ọmọ tó wà lórí ìjókòó yìí ẹjọ́ ní alẹ́ ìtìdàárọ̀ lánìí ẹ bú bẹ́ẹ̀ ẹ kàn lẹ́kùn ẹ fa nǹkan ya ẹ balẹ̀ ọba jẹ́ kò sẹ́ni tó máa mú yín òun gan bó ṣe wà yóò máa ṣeré pa fún yín kí ló ṣe yín. ìjọ sí mi
MJ sọ nǹkan tó wà important, that is ó germane ó serious. Ó ní wípé kí n ṣílẹ̀kùn kí n pín kí n là kí n wá wọlé straight jọ torí Ọlọ́run ṣé bó ṣe rí gangan nìyẹn. ṣe ń bí. Awo tún ti mẹ́ràn mí dé o. Ta lẹ́ràn. Mo ti mẹ́ràn mí dé. Ìwọ gọgọ lẹ́ràn. Ìwọ lẹ́ràn tá a fẹ́ lò ó. Ẹjọ́. Ìwọ bá mi wà. Òbí o kú kankan. Kò sí tá a nílò lára rẹ o. Ọkàn rẹ báyìí lásán la nídìí. Òun láàmì ṣe ètùtù fún ọ̀nàrẹ́bù Ajéwànlé tó wọ́n rò fi mọ bùyàrí sí tí ó mọ bùyàrí sí. Ọ̀nàrẹ́bù. Ó yá awo ó yá gbé ta kọ́kọ́. Wọ́n pariwo bó o tẹ̀ pariwo náà kò sẹ́ni tí ó gbóhùn rẹ̀. Gbé ilé ọ̀pamọ́ rẹ̀ ìjọba yìí. Ọ̀nàrẹ́bù fọkàn balẹ̀. Ló máa jẹ. Ṣé pé tí mo bá tẹ̀lé àwọn ọ̀rẹ́ mi jáde tí o bá rò pé owó ló máa yẹ tó lọ jẹ́ ìdàkejì ẹ̀ yìí nǹkan. Hello ọ̀rẹ́. Mo máa rí secretary needed níbi ọ̀nà Adéjúwọ̀n yẹn. Ṣé kò mọ̀ wọ́n bẹ̀? Ò ṣe tó bá dọ̀là máa jọ wá bẹ̀. Ṣé ọ̀rẹ́ mi? Ẹ jẹ́ mo ṣe bọ́ nídìí secretary níbí báyìí ni sà. Bẹ́ẹ̀ ni wọ́n nídìí secretary but a ti gba èèyàn kan lónìí. Kò dẹ̀ yẹ kó sì gbà yan o. Kí ló dé? Mo ṣe bí tó bá dọ̀là pé mi àtọ̀rẹ́ mi máa wá síbí ni sà. Ẹ ní ìdíṣẹ́. Bẹ́ẹ̀. Mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ẹ fún mi nọ́mbà yín màá máa pè yín ní time to time so tí wọ́n bá ti nídìí èèyàn màá kọ́ give yín ní call ni. Ẹ ṣé. Àníkẹ́. Hello ọ̀rẹ́. Wọ́n ló dẹ̀ mọ́. Hello. Okay o, mo wà okay. Mo fẹ́ bẹ̀rẹ̀ pé ọjọ́ wo ni báyìí ń sìn? Saturday. Ó dá yín lójú pé Saturday ni. Because mi fẹ́ kí n pè yín Saturday kẹ́ tó máa sọ fún mi pé kò possible mọ́ o. Àbí ẹ ní nǹkan mi tẹ́ fẹ́ ṣe o, please. Kò sí wàhálà. Èmi náà wà pẹ̀lú Saturday. All right, ẹ ṣé gan ni. Òun náà wà ń bí báyìí pẹ̀lú mi. Okay, hold on. Hello? Yeah, no problem. It's about to show up when I'm available on Saturday. No problem. You know I make Karamo available on that day. It's a problem. All right. Yeah. So, how far? So far that is okay. I'm available on Saturday. So, this it. Sure, okay. I'm very okay. Okay. Bàbá tó bá ní bó ti jẹ́ o
sọ fún wa ká. Kò tẹ̀sán lórí fóònù yẹn ò yé mi. Wùmí alábùkún làlá tí mo láwọn alábùkún nítorí rẹ̀ mo ṣe ní kó tètè máa bọ̀ kó tètè fojú kàn mí. Alábùkún bẹ́ẹ̀ ni. Bàbá kò lè ṣe ẹ tó bá ti lówó rí wọ́n sọ pé òun ò ní mọ́ o tó ẹ tó bá ti ń tọwọ́ bẹnu tó fi kọ́ mi wàá jẹun kó wá di pé kàkan ló fi jẹun kó dáwó kí ni nǹkan tá a fẹ́ ṣe. ohun tó yẹ kó béèrè nu báyìí ohun tá a ṣe ni pé ọ lọ wá ọmọbìnrin kan wá ni ká tètè fi ṣe ètùtù yìí. obìnrin bẹ́ẹ̀ tó bàlágà tí ò bàlágà. èyíkéyìí kó sáà ti dóbìnrin. mo bá tán ẹ máa yọ tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé wa lẹ́yìn tó alátẹnujẹ tó kọ́ máa bá mi ọmọ tí máa sọ fún yẹn ṣé mo lè mú wa. ìwọ lọhùn tọ̀ ń bọ̀ ń wọ̀ mọ́ láti mọ́bìnrin débi ni. ẹ jẹ́ ká ṣe kínní kan torí gbogbo àwọn ọmọ yẹn náà ti kó pátá wọn ti kó gbọ́ ẹ lọ kọ́ lọ ṣàánú wa ni bí a kò bí 50 wà kẹ́kọ̀ọ́ mú kọ́ta rẹ̀ bá dá. ọkọ̀ 50 wá sí ọ̀dọ̀ tèmi ní àyìn ẹyọ kan ṣe lèmi bí ọ léèrè kí lọ wá fẹ́ fi 50 ṣe ní àyìn. ẹyọ kan. àwa lọmọ nílé ọlọ́nà tó ń ṣe bí ẹrú sẹ́. Give us our right, we deserve it. Ọmọ ẹlẹ́ran wa ń jẹ̀gùn ẹran o. Ọmọ aláṣọ wa ń wá kìsàkiri. Give us a, give us a. Cross it. Dúró ala tó lè ṣe lè tó bá lọ. Balálẹ̀ kí ló ṣe ẹ́? Ilé la fẹ́ kọ́ fún ẹ ilé tuntun. Wọlé tó lẹ́rù. Ó ní bó ṣe lọ. Tó bá rú ma bọ́ sí. Wọlé. Ọmọ láńkélé lè kò tó tẹ̀ kan láńkélé lè kò tó tẹ̀ kan láńkélé lè kò tó tẹ̀ kan ṣùgbọ́n ara ẹ̀ náà ni o kó lórí ẹ. We believe in you as a father, so treat us right as your children. Cause you as a father. Baba. Ọ̀sẹ̀dọ̀ bíṣọ̀pù bá sẹ́dọ̀ bàbá ta ní òbí. Wọ́n ti ẹ̀ ní gbogbo lè pẹ́ ní gbogbo máa pẹ́ kó tó. Ó di òwúrọ̀ lákíṣẹ́ tó bẹ̀rẹ̀ lórí wọn báyìí. Àtàwọn náà. Bẹ́ẹ̀ni. Àwa máa wá tà lọ́dọ̀ kan. Bẹ́ẹ̀ni o, wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. Bájú lóòrò náà, àá bẹ̀rẹ̀ ṣe ní pẹ̀lú. Sí wàhálà. Ẹ jẹ́ káwọn wá ta ká máa fa àpamọ́ mọ́tò. Give us our rights, give us our rights. It's our heritage. Now our heritage, oh. Give us our rights, give us our rights. Give us our rights. It's our heritage, oh. Yeah. Give us a, Papa. Now our right, oh. Give us a, Papa. Now our right, oh. You are a father, we are your children. We look up to you. We look up to you, Papa. You are a father. You are a father. We are your children. We are your children. Give us our rights. Ọmọ ẹlẹ́ran wa ń jẹ̀gùn ẹran. Ọmọ aláṣọ wa ń wá kìsàkiri. Àní bàtà nílé àmì fẹsẹ̀ kómi. Àwa lọmọ nílé ọlọ́nà tá ń ṣe bí ẹrú nígboro. Give us our rights, we deserve it. Àwa la ní ṣíbí nílé tá ń fọwọ́ kómi kiri. Ṣebí wọ́n lákì lẹ́ni ní mọ̀sán kámú kíkan o. Láhàn mi nífẹ̀ẹ́ o. Àwa lọmọ nílé ọlọ́nà tó ń ṣe bí ẹrú sẹ́. Give us our rights, we deserve it.
madam ẹ dìde madam ẹ dìde mo gbé ẹ jẹ́ fún mi ẹjọ́ tó ló máa fún mi ẹjọ́ ẹjọ́ tó lọ lọ madam. Give us up, Papa. Now I right. Hello. Yes, sir. Mo ti ń pè ní tẹ́lẹ̀ ìpè kọ́ yín ni sir. Bẹ́ẹ̀ ni sir. Sir, kí ni yẹn le díẹ̀ gan ni sir. Èmi náà mọ̀ pé nǹkan tó máa le tó báyìí ni. Ó yé mi náà lẹ́nu gan sir. Bọ̀ wọ́n wá sọ wípé àwọn fẹ́ rí yín. Wọ́n ní kẹ́ máa bọ̀ ni. Bẹ́ẹ̀ ni sir. Ó dà. Ẹ jọ̀ọ́ ẹ máa bọ̀ sir, ẹ tètè máa bọ̀ ẹ jọ̀ọ́ ẹ má pẹ́ torí Ọlọ́run. Ṣẹ́gbọ́n sir. Ó dà kò burú. Ẹ ṣé. Sister nurse. Sir. Ọ̀gá mi ni mo pè yẹn. Okay. Wọ́n dẹ̀ ti jẹ́ kó yé mi wípé àwọn tí ń bọ̀ wọ́n làwọn ní pẹ́ débi. Ṣé gbọ́? Kò sí wàhálà. Kọ́ ṣáà tètè dé. Kọ́ wá wọ̀ràn tẹ dá sílẹ̀. Bẹ́ẹ̀ ni, kọ́ tètè dé kọ́ wá wò. Sọ́tà àfẹ́ ṣe sí. Tó bá ní bó ti jẹ́ o, sọ fún wa ká gbọ́. Bàbá, bó bá ní bó ti jẹ́ o, sọ fún wa ká gbọ́. Àmọ́ ní láti dúró dè náà ni so tó bá jí a lè rí kó tó di pé. Ó dà kó burú sá bóyá kẹ́ kúkú jókòó kí wọ́n fi jíǹgbà yín sá. Ẹ pẹ̀lẹ́. Ẹ pẹ̀lẹ́. Ẹ pẹ̀lẹ́ sísá. Yẹmi. Yẹmi. Bọ́dá mi. Ọ̀gá, ṣé ẹ mọ̀ wọ́n rí ni sá? Àbúrò mi lélẹ́yìn náà. Mo ti ń wá tipẹ́. A ti lose contact tipẹ́ náà. Àbúrò mi kẹ́. Ó dà. Láti wò. Ọ̀gá kí ló ṣe? Ọ̀gá, ẹ má bínú sáà o. Láti gẹ́gẹ́ tí mo ti ń bá yín ṣiṣẹ́ ẹ gbá mi báyìí rí ẹ gbá mi láyà rí ní ìmúpàbúrò yín ni wọ́n kì í ṣe pé mo déédéé gbá wọn mistake ni sá. Ok, Yẹmi, báwo ni wọ́n gan fúnra ẹ ṣe ṣe báwo ló ṣe rìn tó fi di báyìí. Bọ́dá mi ọlọ́pọ̀ ń bẹ. Bọ́dá mi bí Ọlọ́run ṣe yọ mí lọ́wọ́ àwọn ẹni bí yẹn nìyẹn. Ìyà jẹ mí. Ìyà má jẹ mí. Ṣé káwa ní Ọlọ́run fi dráìvà ti tèmi ṣe sábàbí pé èmi àti ẹ̀ tó máa padà ríra ní látọjọ́ tá a ti sọ̀rọ̀ wa nù. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Láti ìgbà tí mo ti èmi ti kúrò ní ìyà jẹ pààràrà sí mi lára lórí tán bá sàṣìyàn tán ní kéèyàn mọ rìn kiri títí tí ó fi gbọ́jọ́ òkú mi rò pé níyẹn lè rìn tó mi máa rìn n bá mi lè tí mo ṣe tí ó bọ́ sí máa jùlẹ̀ máa tó ta mọ́ mi bí ó bọ́ sí máa jùlẹ̀ máa tó ta mọ́ mi bẹ́ẹ̀ ni mo ṣe títí tọ́lọ́run fi gbé mi kaláwo rè ọ̀gá tí mo bá ṣiṣẹ́ nígbà tó rí bí mo ṣe múṣẹ́ tó rí pé mi ò ṣe bí iṣẹ́ oníṣẹ́ pé mo ṣe bí iṣẹ́ òun ni
ló tó wọ̀ pé kí wọ́n má máa balẹ̀ ayé ẹ lọ́ba jẹ́ ká fọ̀nà wọn ẹ̀. Òun ló fún mi lówó díẹ̀ tó ní kémi náà lọ bẹ̀rẹ̀ bísínẹ́sì kí n dẹ̀ dáwó padà. Ẹni tere èjì tere ni mo ṣe títí tó dirú tó dìgbà fún mi tèmi náà dẹni tó nílé lé ní. Màá dúpẹ́ lọ́wọ́ ọ̀gá yín yẹn, Ọlọ́run náà á máa bùkún wọn. Àmín o. Àwọn ọmọ wọn náà wọn ò ní pàdé irú wàhálà táwa náà rí yìí o. Àmín o. Gbogbo nǹkan tó ń bá ṣe wọ́n máa lọ dín dáadáa. Wọ́n ṣeun o. Wà èyí tá à ń sọdún dádì ń kọ́ torí látìgbà tèmi ti kúrò nílé èmi ò tiẹ̀ ṣòpò bójú wẹ̀yìn ìwọ tí mo fi lẹ̀ nílé báwo ni dádì. Dádì èmi ò máa rí wọn o. Ó rí wọn kẹ ṣé ìwọ náà kú nílé ni. Ọ̀dà mi ṣé kò yẹ kí n kúrò nílé ni pẹ̀lú gbogbo nǹkan tí dádì ń ṣe fún wa. Àbá olóòbá ti má ṣe bẹ́ẹ̀ ṣá máa wá dá wọn dání. Mo ti kúrò nílé. O a máa wá wọn lọ ní. Bẹ́ẹ̀ ni a wá wọn lọ a lè ti torí pé wọ́n hùwà bákan sí wa láwọn ọgbà kan tọ́lọ́run dẹ̀ ti gbé ṣe ẹ̀dẹ́ tí yóò fi irú wà tó wù sí wa tí yóò tún fi jẹ wá ń yà pé àní dirú àní dìgbà ṣe báwa náà la di nǹkan léni a padà wá wọn lọ ní ó ṣeé ṣe káwọn náà rí wa lémi kán rí i pé irú nǹkan tá a ti dà lílé káwọn náà ronú pìwàdà. Ẹ̀rù bẹ́ẹ̀. A máa wá wọn lọ ní nǹkan jẹ́ kí n yanjú nǹkan tí mo ń ṣe lókè. ṣe rí mọ́tò yìí ó bí mo ṣe gbọ́hùn ẹ̀ ṣe délẹ̀ kan àti bẹ́ẹ̀ ṣe start ẹ̀ tí mo tún gbọ́ yẹn mo rí i pé ó ti dìú fún service. bá ní kẹ́ jẹ́ ká ṣe nìsín ṣùgbọ́n wọ́n ń sọ pé ń travel bóyá tẹ bá ti dé lọ́la àbọ̀túnla kẹgbẹ́ wa kásáré bá yín ṣe. èmi náà ń sọ bẹ́ẹ̀ mo ní ó dàbí pé mọ́tò yìí ń jack ok torí pé ó ti dìú fún service lọ́yẹ́ kó máa jack. kò lè ṣe ogun ẹ má wọrí ẹ lọ start ẹ̀ ká gbọ́ṣẹ́ ẹ̀ nà. All right, sir. Yes, sir. ẹ rèsì ẹ díẹ̀ ẹ rèsì ẹ díẹ̀ ẹ rèsì ẹ díẹ̀ ẹ rèsì ẹ díẹ̀ sí. ẹ bá ti ó ti ẹ ti ká sàn ẹ ti jẹ sàn èèyàn mi ṣe gbogbo ẹ̀ ń dùn báwo ni nǹkan ní ilẹ̀ rí ń jẹ ta. bọ̀ ó nǹkan tó ṣe kò dáa o ó ní ká pàdé ńbẹ̀ yẹn lánàá àdẹ padà ríra mọ́. ọ̀rọ̀ fàájì lẹ tún sọ ẹ mọ̀ pé mi ò fi iṣẹ́ ṣeré mo ti lọ nìyẹn màá máa ṣe yẹn next time. ẹ mọ̀ tó ṣẹlẹ̀ ẹ má bínú ẹ láti dó díẹ̀ torí bọ̀bọ̀ yẹn ò tí ì dé yẹn tí ó máa mú wa lọ síbi ẹ̀dọ́ ẹni tó fẹ́ ta mọ́tò yẹn fún wa. ẹ sọ pé kinní ti máa wà ńlẹ̀ náà. kò tí ì dé kẹ́ ẹ wò bí bóyá kẹ́ ẹ tẹ̀ bá mi pe ẹnìyẹn o torí pé èmi tí ẹ̀ ń wò táìmù ni mò ń bá ṣiṣẹ́ o àti pé ibi tí mo ti wá ó jìnnà gan mo dẹ̀ gbọ́dọ̀ meet up pẹ̀lú ibi tí mo lọ ẹ jọ̀ọ́. ẹ má wọrí ẹ jẹ́ kí n sáré bá yín pè é nísìnyí ṣẹ́gbọ́ ẹ má bínú ṣẹ́gbọ́ ẹ jókòó ẹ jókòó kémi. Mr. Philip báwo ni ọ̀gá ẹ̀ ń kọ́. àlàáfíà ló wà o. bá mi kí wọn dáadáa èmi gan á yọjú sí wọn lọ́fíìsì. all right sir ẹ ṣé. all right. yes sir. a máa ní láti padà wá ní ìyàwó. a padà wá. ṣebí èmi lè máa lọ wá. padà wá later. máa lọ kò sí problem ẹ ṣáà mi sọ pé tẹ bá ti dé ẹ máa padà bọ̀ ká tẹ̀ wá ṣe sáfìsì ẹ. ó dà kò burú sà ẹ ṣeun sà ẹ ṣe àdúgbò sà. ó ti wà ńlẹ̀. come back. all right mo dẹ̀ sí ń pè é má wọrí tó bá ṣáà ti dé máa pè yín ṣẹ gbọ́. báwo ni bọ̀dá yìí ṣe jẹ́ sí yín. èyí tí wọ́n ní rògbòn yẹn ọ̀rẹ́ ọ̀gá ni. rárá kì í ṣe lè tó ní rògbòn kejì tó wọ black yẹn. èmi ò mọ yẹn rí o. ìkànnì àwọn kidnapper tó kidnap mi nìyẹn ìkànnì wọn gangan ni bọ̀bọ̀ yẹn mo mọ̀ dáadáa. tó wọṣọ black yẹn náà tó kidnap mi. òun ni. ẹ jẹ́ kí mi pe ọ̀rẹ́ ọ̀gá padà àbí kí lẹ rò. òun ni. àbí ká kọ́kọ́ tiẹ̀ lọ sọ fọ́gà náà. ẹ jẹ́ ká lọ sọ fún bọ̀dá mi náà ẹ jẹ́ ká lọ sọ fún bọ̀dá mi. ẹ jọ tálẹ̀ béèrè ẹ ká sùn láti bò. ẹ jọ àwọn dádì la béèrè. àwọn dádì. àwọn dádì tán nílé yìí
tán kọ́lé yìí gangan ọmọ wọn là wá so àwa wò wọ́n ni. Wọ́n ti ta ilé yìí, obìnrin ló ní ilé bíbá yìí sìn. Obìnrin ló ní ilé yìí sìn. Bẹ́ẹ̀ni. Dádì tàbí. Ẹ jọ pẹ́ ìwọ́n ti ẹ̀ka àbọ̀ kí ló ṣẹlẹ̀? Wọ́n dé bíbá yìí ni o. Wọ́n béèrè ẹni dáàdì tó ní ilé bíbá yìí, mo dẹ̀ ní obìnrin ló ní bíbá yìí sìn. Ẹ wò ẹ ṣe rí ọ̀rọ̀ kan tẹ́ sọ ó ti yé wa but àwọn dáàdì wa tán ta ilé yìí fún ẹ̀ǹtẹ̀ ló ní ilé ń sìn ṣé níbo lẹ mọ̀ tán ń gbé ń sìn ibi tá ti lè rí wọn. A ò mọ ibi tán ń gbé obìnrin tó ní ilé bíbá yìí làwa mọ̀. Ẹ mọ ibi tán ń gbé. A ò mọ ibi tán ń gbé rárá. Ẹ ṣe sọ. Ó dẹ̀ lọ. ń bọ̀ ni wọ́n lọ tó ṣí géètì ilẹ̀ má bínú mo sáré lọ gba nǹkan ni wo má máa ṣí géètì ilẹ̀ báyìí tó bá jẹ́ àwọn olè ló wá bí báyìí bá ṣe máa pa wá síbí náà nìyẹn o wo mo tiẹ̀ ti gbọ́ báyìí ọlọ́run ní jẹ́ ká rí ìbànújẹ́. tó bá jẹ́ pé mo mọ̀ pé ìgbésẹ̀ tí mo gbé ń gbà yẹn ibi tó máa já sí leléyìí bá má try rárá no bá má try mi mọ̀ pé bó ṣe máa rí leléyìí. Dádì, ẹ̀yin náà bá ti ṣàlàyé gbogbo ẹ̀ fún wa láti bẹ̀rẹ̀. Lójú tiwa bíi pé ẹ̀ ń fìyà jẹ wá ni àti bíi pé ẹ̀ nífẹ̀ẹ́ wa. I was trying to prepare a better tomorrow for you people. Kì í ṣe pé mo láhùn mi ṣàhùn sí mi ò ṣe láti punish ẹ̀yin ọmọ mi ṣe bẹ́ẹ̀ yẹn ọmọ ẹbí mi ni mo mi bí yín gbogbo tí n bá dẹ̀ ní tìyín náà ni so mi ò lè mọ̀ máa fìyà jẹ tí ò bá jẹ́ pé mo ní better plan. I thought it was a better plan. Kí ni ò bá ṣẹlẹ̀ tẹ́ fi wá rò pé nǹkan tó kún yín kú kẹ́ ṣe ni pé kẹ́ gbé odindi ilé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. That one is a different ball game. A different ball game. Ìfẹ́ ni. Ìfẹ́ obìnrin ló rúbò mi lójú. I was in love, but I didn't know she wasn't in love with me. Tó wọ́n dùn mí jù ni pé Bọ́lájí tó wá jẹ́ ọmọ mi. Ó tún lọ collude pẹ̀lú díkẹ́. My dear, Mr. Williams ti sọ fún ẹ pé ọmọ bá wa innovate ilé yẹn àwọn náà jókòó yẹn. Ẹ sọ wọ́n ti ṣàlàyé everything fún wa so yẹn ò ṣe problem because kò ń ṣe àkọ́ṣe wa lè sá so a máa ṣe everything tí inú yín náà dẹ̀ máa dùn sá. Nǹkan tèmi kàn need láti béèrè at this junction ni pé how many years ló máa take yín láti ṣe renovation yẹn? Yes ke. No ọdún kẹ within 6 to 8 months everything will be done sir kò tó ọdún sir so ẹ kàn fọkàn yín balẹ̀. Everything will be ready. Ó ń yà ẹ́ lẹ́nu pé orí wọn àbí má jẹ́ kó yà ẹ́ lẹ́nu torí pé èmi ni mo involve wọn torí pé mo fẹ́ kí ìkan náà àwọn ẹbí wa kó lè máa monitor wọn tó máa ṣe ń kun léyìn lọ lọ́tún ló sì sódà nílé ní problem you understand. ẹ má yẹ kó yà ẹ́ lẹ́nu nígbà tán wọ́n sọ plan tán wọ́n ní lórí bá ṣe máa renovate ilé and all that mo wá rò pé it be a project tèmi náà máa lè wà láti supervise dada that's why I'm here sir. Yeah, it's okay. I mean, it's a good plan. And now, Mr. Williams, anyway, ó máa take 6 to 8 months. Tẹ́ máa fi ṣe. Ṣé ẹ máa ṣe mọ́ wa lára nù lé yẹn ni? No, my dear. Kò lè tó yẹ. Àwa lè lọ sí hotel ká lọ lodge síbẹ̀. Or ká travel out. Ìyẹn kọ́. That's a brilliant idea. Yeah. That's good. Okay, yeah, it's all right. That's good. That's good. Because the problems are so everything will be done. Okay. Ẹ má worry. Ẹ fi ọkàn yín balẹ̀ sọ. Wọ́n ṣe ẹ̀ṣẹ̀ ní kí ní property kí ní kó abábọ́ mi mójútó. Ṣẹ́ṣẹ̀ ní. Wọ́n ní tí mi bá ti sí nílé báyìí wọ́n ní ṣe ni máa kérò wọlé ẹ máa play nínú ilé ẹ máa ṣe jìjìjì nínú mọ́tò náà láàrin gbogbo ìgboro kí ló dé ní jẹ́ káwọn ará àdúgbò gbádùn ṣé wọ́n nìkan ni. Àǹtí kò rí bẹ́ẹ̀ o. Báwo ló ṣe wá rí?
àwọn ọ̀rẹ́ mi ló kàn wá ṣe birthday mi báyìí tàdé ń play mo dẹ̀ mọ̀ pé woman wèrè tó wà níbẹ̀ yẹn ló máa pariwo because àwọn wáńjọ yẹn tó sọ pé wọ́n fún wọn lóúnjẹ. gbẹ́nu sọ jàre gbẹ́nu sọ ọ̀hún onísọkúsọ òṣì ẹ̀dẹ̀ kékeré yẹn jẹjẹjẹjẹjẹ gbogbo bó tiẹ̀ ṣe ń sọ̀rọ̀ ó dọ gàtégù tó gàté ó fẹsẹ̀ méjèèjì tilẹ̀ gàté gbọ́ kí ni ìyàtọ̀ nínú nǹkan tó sọ àti nǹkan tí wọ́n sọ ń sìn yìí ó dẹ̀ fẹ́ máa defend nǹkan tí ò wà defendable. ṣé ààrẹ wo kò sí wàhálà alátiṣe ni a máa ti ṣe ààrẹ tó yẹ ẹni tó máa ṣọ́ bí ń sìn bá. ìrẹ́kọ́ ni kọ̀ǹtráktọ̀ tí wọ́n ní kó renovate ilé yìí. Yes, tí TK àti Bọ́lájí gbé iṣẹ́ fún. It's sad. It is very sad the way you people are working. You as a contractor tó wà intelligent, brilliant one, ó yẹ kó mọ̀ pé irú iṣẹ́ báyìí pápápá lèèyàn ṣe because n tó bá ṣe ń sìn lèèyàn máa consider tó bá máa gbé iṣẹ́ mi fún ẹ but you're wasting time. How do we now recommend you for people, our friends, relatives tó bá tó fẹ́ ṣe irú nǹkan báyìí? How do we say go to so contractors? You guys are just lazy. All you know is money. Sir. Yes, sir. Yes, sir. Don't talk to me anyhow. Kí lẹ̀ ń sọ yìí wọ́n ṣe contractor? Ẹ tó ní lẹ́nu. Are you mad? Mi ò mad sir. You are a madman. I'm talking to intelligent person tí mo fi pé as a contractor yẹ kó wá intelligent. Àní wọ́n ti ń ṣe contractor. What she is? What are you saying now? Yes. Mr. Man. Yes. Ẹ jọ̀ọ́ ẹ ní sùúrù. Wọ́n try láti correct yín ẹ dẹ̀ fẹ́ gbọ́ correction. Ṣé ẹ rí ilé yìí ti tèmi ni? Ìkan lára àwọn ilé tí mo rà ni. Ìrẹ́kọ́ ni Bọ́lájí àti TK gbéṣẹ́ fún. Bẹ́ẹ̀ni. Ṣé wá rí Bọ́lájí àti TK tẹ̀sọ yẹn? Àwọn gangan ni wọ́n sign fún mi tí wọ́n gba owó tó dẹ̀ fún mi ní ìwé ilé àti receipt ilé yìí so kó yé yín dáadáa èmi ni mo ní ilé yìí. sir wọ́n ti gba yín nìyẹn o. àyè. ẹ rọra o ẹ rọra o. ẹ má ṣubú sá. mi ò ṣubú mi ò kàn fi bẹ́ẹ̀ balance ni. ẹ pẹ̀lẹ́ sá. ẹ pẹ̀lẹ́ wo bí bẹ́lẹ̀ wọlé náà ń tẹ̀lé. ọ̀hún wọlé lọ. ìrẹ́mu Bọ́lájí ní ìmọ̀. Mo ti rí wọn ríra sọ. ẹjọ́ TK ni mo béèrè. Aunty Tinuke. Yes. I want to travel, sir. Travel kẹ. ẹ ṣú ọ̀pọ̀ di travel madam. I want to travel, sir. Madam ọlọ́pàá ni mí o níbo ló travel lọ. Ọlọ́pàá ẹ jọ̀ọ́ sà ó ti tó bí ọ̀sẹ̀ mẹ́ta tán tí kókó mi báyìí sà wọn ò gbé mi báyìí mọ́ sà. Ó kúrò ń bí báyìí. Bẹ́ẹ̀ni. Ṣé ń ṣe pé TK fẹ́ gbá mi báyìí kókó má rò pé ó lè gbá mi gbé o. kò lè gbá yín ṣe bẹ́ẹ̀ mọ apartment. wọ́n mọ̀ bẹ́ẹ̀. Dáàdì kí lẹ tún fobìnrin ṣe. Ètò pápá bàbá rẹ̀ ni pé mò ń bi ara mi léni why ilé tí mo jíṣẹ́ jìyà fún tí mo jíṣẹ́ tí mo jẹyà láti rí pé mo kọ́ wá di nǹkan tí Bọ́lájí àti ẹ̀mọ́ ẹ̀kan tó ń pè ní TK gbé ta láì tí kú mi. Oh my God. Ẹ mọ̀ nǹkan Jerry, nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀, kò sọ́gbọ́n tá a lè dá sí, àtúnṣe la máa wá. Mo dẹ̀ mọ̀ pé àtúnṣe á wà. Kò bọ̀. Kò látúnṣe àná títà. Kò bọ̀, kò sí nǹkan tó ṣòro fọ́lọ́run láti ṣe. Then ní títí Bọ́lájí máa make sure pé mo lọ sí station tí ó wà, máa dẹ̀ hasting release ẹ̀. Nígbà tí mo ṣe bí retí ti tán, nígbà tí mo ṣe bí retí ti pín, ìwọ ló pa mí láàrin ayọ̀ o, ẹkún ayọ̀ la ó bá wọn sùn. Adekunle ti wá mú mi yé èdè ìsọ̀kan tí mo ṣe ẹ̀kọ́ kó gbogbo ẹ̀sìn mi lọ́wọ́ kí ló ṣẹlẹ̀? Àlàyé kí ló ṣẹlẹ̀ gangan? Ṣé ìmúra rẹ̀ jẹ́ ká ṣe dé station náà, tá a bá dé station a máa sọ. Bó ṣe lè bà mí lórúkọ jẹ́ ni, ṣé bẹ́ẹ̀ mọ̀ pé business mo ń ṣe? Bọ́dà ẹ̀yìn ò mọ èmi ni. Ó mọ̀ mí dáadáa o, ó mọ̀ pé ọmọ gbòòrò ni mí.
Young man. So o fẹ́ mọ nǹkan tó ṣe. You are a businessman. Business mo ṣe now. Tó dẹ̀ hàn sí. Very good. Tó o bá dé station, wàá lọ mọ gbogbo nǹkan tó ṣe. Ṣé bí business tó wọ́n ṣe wọlé torí ẹ̀ arrested now. Business mo ṣe now. Fine. Mo ṣe sùúrù now. Ó pè rẹ̀ ń businessman lèmi gan pè ẹ́ tẹ́lẹ̀. You are a kidnapper. O mọ yẹn, mo ti arrest àwọn tó pè wọ́n one station. Tá a bá débẹ̀ wá join wọn. So let's go gently. Mi ìfẹ́ bẹ́ẹ̀ ṣe wàhálà rárá. Jẹ́ ká máa lọ. Let's go. Move jọ. Bá fi bọ̀ kó orí ẹ̀. Dàgbà. Welcome to your home. Ìtọ́nà dé, ẹ máa yọ̀.